it once again. Celebrate it, celebrate it, celebrate it. OBA AGBAYE one. Funfun la yeshu. Iyala ya body. That's about tennis hotel. Esculopedium. Pre-articulation. Brilliant Topology Committee. My name is OBA Solomon. Iki Taluvegu Baba one before, but now King Solomon for the whole world. The only man that knows the secret of vocal and tonality. The only man that can talk through to anybody and not do it happen. If anything happen, anything is hard. If anything is better or not, the solution. Your 5 generation is somehow. Okay, you are right, and you're not going to right on, Pastor. Hey, oh, I was sorrowful, he said, you are a query. Can you got a face so? And what would you say that be? Ìyá tí a ń ṣe ọjọ́ ìbí ẹ̀ lẹ́nìí tó bá ní àjẹ́ gidi lónìí. Kí ni mo pè é? Àjẹ́ gidi. Àwọn àjẹ́ tó ṣe proud with anywhere pé I have wish. Ẹ̀yin tó fi àjẹ́ ètò ayé ọmọ ẹ̀ sí. Èyí ṣe àwọn àjẹ́ elépo. Èyí ṣe àwọn àjẹ́ ìrà ìrògbòdò mọ́ tí ó nẹ̀ọ̀nẹ̀ọ̀. Àwọn àjẹ́ kéré, àwọn àjẹ́ àdáadáa. Tí ọmọ máa kọ́ lásọ níṣojú wọn, a ò fẹ́ yìí. Wọ́n dẹ̀ fi opportunity yìí dúpẹ́ lọ́wọ́ alàgbà Rotimi, Mr. Rotimi àti àwọn ọmọ tó kù. Àwọn ọmọ kan wà ojú wọn ní màmá wọn máa ti jìyà kú. Nígbà tó bá wá kú tán wá bẹ̀rẹ̀ sí ṣe pátí orí burúkú kiri àìrá máa ayé dànù lẹ́yìn sí. Àwọn ìyá àwọn ọmọ gidi rèé. Ìyá ẹ̀ sì wà láyé ló bá pa àgbo èso wọn jẹ bẹ́ẹ̀. Am I right? Bẹ́ẹ̀ni. Ìyá ẹ̀ kú tẹ́ ọ lọ ṣe pátí orí burúkú ni rédèrèdè. Nígbà tí ìyá ẹ̀ sì wà láyé tọ́jú ẹ̀. Kí olórin kan tó máa ń kọ nílẹ̀ kálẹ̀. Bèrè bí báwo ló ṣe ń kọ́? Bèrè. Báwo ló ṣe ń kọ́ ọba? Tó bèrè lẹ́ẹ̀kan sí. Báwo ló ṣe ń kọ́ ọba? Ẹ ò tí bèrè mi ò gbọ́. Báwo ló ṣe ń kọ́ ọba? Tí mo bá bímọ o, ó bá ti gbọ́ tèmi. Mẹ́mo jó máa jó. Bùmọ̀ náyà o, ó bá ti gbọ́ tèmi. Mẹ́mo yọ máa yọ. Ó mà ṣe o, ó dájẹ́ èèyàn bímọ gidi. Ẹ ń gbọ́ mi. Ṣùgbọ́n tí èèyàn bá fẹ́ bímọ gidi ó wà lọ́wọ́ òbí. Òbí mi ìtọ́mọ ẹ bá ti ṣẹlẹ̀ṣẹ̀ kékeré ọlọ́gbọ́ owó olówó burúkú ó máa yà ni. Ìyá ó ti ṣépèsè ọmọ ìbò máa yà lórí burúkú sí ọmọ ilé wá sílé yìí fún. Kúùsù ó ti sáwọn tiẹ̀. Ó mà ṣe o. Yémi bá ní kúùsù ó ti sáwọn tiẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ọkùnrin ẹ má bínú ayé ìyàlẹ̀ wa. Bàbá lè yí dà. Kò sí. Wọ́n ti ṣe pọ́kàn. Wọ́n ti lọ. Màmá ló ń jayé báyìí. Ẹ̀yin ọkùnrin ẹ lọ dira yìí. Kábàárì obìnrin tó fún ní ìṣẹ́jú mọ́tò tó lọ pé kò tó òun lé dànù. Má jẹ́ kó pa á. Má jẹ́ kó pa ayé ẹ jẹ́. Wọ́n gbọ́. Ó mà ṣe o. Gbogbo mọ́kànlá àgbáyé ló ti rà tán. Wọ́n fẹ́ tẹ́ obìnrin lọ́rùn. Wà á kú dànù. Má dira o. Wọ́n rẹ́ni tó lè tẹ́ obìnrin lọ́rùn láyé. Kò sí. Kò sí. Èmi ò rasọdún fún ìyá. Ọ̀rọ̀. Kò rasọdún fún bàbá ẹ̀. Ó hustle kiri torí ti girlfriend tó máa fún ní breakfast. Torí tó bù. Wéèrè ayé rẹ̀. Ẹ̀yà ti pa wọ́n dànù. It is a pity for this generation. Wọ́n máa ṣe àyàwọ̀dà. So please mo bẹ̀ yín ní ẹ̀yin ìyá tẹ̀ wà níbí. Ẹ̀yin màmá tẹ̀ wà níbí tí ọmọ yín bá sẹ̀yìn wọ́n máa ṣe fún ọmọ. Because a ò lè rìn torí má ṣe kíni. Orí máa ń mì.
àwọn máa ṣẹra wa ni wọ́n máa parí ẹ̀ ṣùgbọ́n kí ló bí ẹ títí ó sọ pé kọ́mọ ẹ yọ lórí burúkú nígbà tó ọmọ ẹ máa yọ lórí burúkú ìwọ ọkùnrin bàtà ẹ máa jẹ mọ́lẹ̀ kú ṣèbí ọmọ tó bá sórí rẹ ló máa rántí ìyá ṣé èmi ní sábà mú èsì ló lẹ́nu rántí ìyá kan ẹ lé ọmọ mi ò sí ní ewu àyà máa pa ẹ̀ dà ìgbà tó sọ fún mi pé mi yọ lórí burúkú kọ́ ìgbà tó yọ lórí burúkú papọ̀ ọmọ ọlọ́mọ ní láti lọ yìnbọn fún ọ ní 5,000 wo ni olóòsì ni ọmọ lágbájá ìwo ni ó fún ọ ní 5,000 kúzò onísọmọ tiẹ̀ kan nígbà yẹn wo báyìí ọmọ tiẹ̀ jẹ́ o wá sọ fún ọ pé owó tó ọmọ ọlọ́mọ fún ẹ kò sí kí ni òjò orí burúkú ló jẹ́ bẹ́ẹ̀ kí ó pọ̀. Bàbá mi fún ọba Solomon àtẹwọ́. Nǹkan yàtọ̀ tí mo mú ọba Solomon fún ni pé ó máa ń sòótọ́. I think it's also my best.